kí lẹ ro mufti wa sí àfi mufti wa báwọn jà. Number 1 ní wípé lẹ́yìn ọdún 4 tí wọ́n yẹ̀mí mufti làwọn tó wá ń wé láàrin tiẹ̀ ní ìsìn wọ́n mọ̀ pé àbúrò mi mufti yẹn ó dé lẹ́yìn mi ó dé ní so ó yẹ kílà yóò kílà nígbà mọ́ jẹ́ tèmi tán láti wé láàrin tiẹ̀ ó lóò ti wé tiẹ̀ tààtù ti rẹ́gísítà rẹ̀ lẹ́yìn ọdún 4 lẹ́yìn tó wá dé àwọn àbúrò mi nìyẹn ẹ jẹ́ kó máa operate bọ̀. Number 2 ó náà ní pé mufti gangan fúnra rẹ̀ mínísítà àti kọmíṣánná yẹn ni nínú ìtàn títí dì sìn ẹni tí máa ń yan mufti ọba ni ẹni ọba ní authority méjì ní bẹ́ẹ̀ Nàìjíríà ìkájú kan lọ ni the normal authority ti ṣe government authority kékeré kàtàwá kù náà lọ authority ọba níbo ní rábítà àbí ulama ò ti yan mufti kò síbẹ̀ ní àgbáyé àfi Lágége àtàwọn bàbá rábítà ẹgbẹ́ ni wọ́n ẹgbẹ́ àwọn tí wọ́n ríra wọn kìí ṣe ẹgbẹ́ gbogbo àwa mùsùlùmí kìí ṣe ẹgbẹ́ gbogbo lèmọ́mù mùsùlùmí over 90% mọ́sálásí nílẹ̀ káàró òjìrí ọmọ pẹ́ sẹgbẹ́ yẹn wọ́n àdẹ̀ jàǹfààní kan wọ́n àrí tí wọ́n ṣe pẹ̀lú wọn bọ́n tó ṣe wà rábítà àwọn ìmìnà tó láwọn èèyàn mi ń bẹ̀ bó ṣe láwọn èèyàn kan lọ́pọ̀ wọn lè dé rábítà lẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn ìnáwó náà ń control League of Imam kan bí irú àwọn náà ṣe ń control ti àná ẹgbẹ́ lásán ni ẹgbẹ́ yẹn lọ́wọ́ á yan mufti rábítà àná bẹ́ẹ̀ kéde pé mufti rábítà ẹgbọ́n mílíọ̀sìn kìí ṣe mufti ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n kàn fi táìtù ilẹ̀ Yorùbá sí láti fi tọ́ wa sọ́wọ́ ayẹ káṣe tọ́ dáṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìyẹn kílẹ̀ dáadáa kí n pé ẹ̀ ń bínú tí ń bẹ́ẹ̀lẹ̀ ní àbẹ́wò ṣẹ́rí Olúwo ilé kan bẹ ń wò bí tán pẹ́ ní ilé àlìkàlì sí gbogbo yíma ń jẹ́ ń pè mufti gangan oyè 4 ni tí ó split kúrò lára ẹnìkan bí ìtàn ṣe ń bọ̀ bá a ṣe ń pọ̀ sí bí nǹkan ṣe ń develop sí lóye yẹn ó ń split ó ń já ó ń pín oyè kan náà sí ni oyè aláwọ̀kọ́ ni oyè ar-Rasul tí sàfà wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so ar-Rasul yẹn òun là mẹ́rù wa lọ́jọ́ òun so Rasul ni ó dé ní àbíṣẹ́ múlọ́ ẹlẹ́ẹ̀kejì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mufti torí istiftah wọ́n máa bí léèrè ọ̀rọ̀ ẹ̀sìn òun ni ó sì ṣàlàyé ẹ̀kọ́